Àgbàlá Gabriel ẹ̀mí ọmọkùnrin yẹn le ẹ̀mí rẹ̀ le tí mo gbà lérò wípé ó mọ ohun tó fẹ́ ṣe ó mọ ohun tí ń ṣe gbogbo ìpèníjà tó ń rí lọ́dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ tẹ́jọ́ jẹ́ Kristẹni ni àbí láti bòmí ìpèníjà yẹn kò kó rẹ̀wẹ̀sì bá láti tẹ̀síwájú nínú iṣẹ́ tó ṣe ó sàn kó àwọn ẹ̀mí wọnú ìjọ tó dá sílẹ̀ yẹn irú tó ṣe jọ́sí nìyẹn fún Muyideen tó ń ta jájá irú tó ṣe fún nìyẹn inú ẹ̀rọ ọ̀fọ̀ ló ti bá lẹ́ni tí ò ní nǹkan kan kò lè dá nǹkan kan sí gbogbo àwa tá a mọ̀ ọ́ lónìí lórí afẹ́fẹ́ àti àwọn tí wọ́n pe mọ́ra pé ó ti di mùsùlùmí ọgbọ́n fẹ́ ṣe báyẹn ó ti dé ara wa ó ti kò sẹ́ni tó dáa mà Àgbàlá Gabriel ni Ọlọ́run ọba lò ní sábàbí tí Muyideen fi dẹni tí gbogbo wa mọ̀ irú ìṣòro tó wá bá pàdé látara pé ó ran Muyideen lọ́wọ́ ṣé kò tó ti fi sú ni láti tó pàdé owó èèyàn báyìí kí ìwádùn fẹ́ràn rẹ̀ lọ́wọ́ ayé Muyideen ò dára tó báyìí ìjọ tó pàdé rẹ̀ o ayé rẹ̀ ò dára tó ayé bàbá yìí kí wá mo fẹ́ lò kí ni tí mo fẹ́ lò lọ́rọ̀ yẹn tí mo fi mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó pàdé Muyideen ní òní a ní ń kó àwa mùsùlùmí gbogbo àwọn mùsùlùmí ń kó wọn wọnú Christianity àbí ó ti tó pàdé ìyá kan náà tó ṣe dáadáa bẹ́ẹ̀ fún bàbá kan tó pàdé ó tó ṣe dáadáa bẹ́ẹ̀ fún dáadáa yẹn ò sú láti máa ṣe ẹni tí dáradára ò bá sì ti sú láti ṣe àti jèrè ẹ̀mí ò ní ṣòro fún ibi ó kàn sí dáadáa ni kó sì jèrè ẹ̀mí ibẹ̀ mo ti wá fẹ́ wọlé sọ́dọ̀ gbogbo ẹ̀yin àfẹ́sìn àwa náà àbẹnu wọn ọlọ́kùn sí gbogbo wa láàfẹ́sìn Kristẹni rèé o gbogbo dáadáa tó bá ṣe kìí ṣe kó ṣe é fún ẹni tó ṣe é fún torí kẹ́ni ìyẹn lè máa jẹ́ mùsùlùmí lọ́wọ́ ẹni tún Yorùbá yìí fi kalẹ̀ gbogbo dáadáa tó bá ṣe fún irú àwọn tí a fi fídíò wọn hàn yìí kìí ṣe kó ṣe dáadáa yẹn fún wọn torí fún wọn lè máa jẹ́ ẹlẹ́sìn míì lọ ó ṣe dáadáa yẹn láti jèrè ọkàn wọn wọnú ẹ̀sìn tiẹ̀ kí ni dáradára tí ń ti ọwọ́ ìwọ tí òun wò mí àáfàá lè wà nínú àwátá tí ń wò mí àáfàá lè wà nínú ẹ̀yìn tẹ́ ń wò mí àáfàá lè padà wo fídíò mi kí ni dáadáa tí ń ti àtọ̀dọ̀ rẹ bọ́ sọ́dọ̀ ẹlòmíì láti fi jèrè ẹ̀mí rẹ̀ bọ́ sínú ẹ̀sìn rẹ̀ ẹ wò tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àáfàá àti mùsùlùmí tẹ́ ẹ sì jòkó tìjà ìwọ ló dùn mí èmi mo dùn ọ́ ilẹ̀ yín bá kí Àgbàlá Gabriel rèé ojoojúmọ́ ní ń fi ẹ̀mí ní fi ń wá tàlẹ́ni tó ń fẹ́ ṣe lóore káàkiri láti jèrè ẹ̀mí rẹ̀ fún Kristi la ilaha illallah òun fẹ́ jèrè ẹ̀mí fún Kristi àwa sì ń jà fún èmi mo jù ọ́ ìwọ ló jù mí ìmọ̀ mi pọ̀ ju tiẹ̀ lọ ìmọ̀ rẹ̀ pọ̀ ju tèmi lọ nítọ́lọ́wọ́ rẹ̀ bá tẹ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ kan á wà fún ẹ̀ta á ní rárá kì í sára wọn ara wa ní kì í sára wọn ara wa ní ara ọ̀rọ̀ tí mo sọ ń jọ ọ̀rọ̀ Muyideen rèé o níjọ́ tí àwọn àfáà wa kan dìde pé mùsùlùmí ni ó ti dára wa ó ti ṣe kíní kan èyí láti máa bá du Muyideen àwọn èèyàn ń bẹlẹ́gbẹ̀ẹ́ yìí tẹ́lẹ̀ ìrànlọ́wọ́ Muyideen yẹn àṣeyọrí tiẹ̀ ni Àgbàlá Gabriel ni ó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Muyideen ọlọ́sìn fún láti yọrí gbogbo wa mà òun gẹ́gẹ́ dà tó tàtà rẹ̀ tó lókìkí ẹ̀yin náà ẹ̀wẹ́ lòmí tó náà wọ́ọ̀sì bẹ́ẹ̀ tó jẹ́ waste product tí àwọn èèyàn ní fojú èèyàn gidi wò kẹ́ ẹ wá fọ ọgbọ́n náà sí fọ Muyideen yẹn kí gbogbo ayé ó fi mà á kẹ́ni wá kọjú ìjà sí yín kẹ́ ẹ wò bóyá kò nínú yín ọ̀rọ̀ Muyideen kan mo fẹ́ padà sí bí ẹ wò gbìyànjú ọmọkùnrin Àgbàlá Gabriel yẹn nítorí kó fẹ́ jèrè ẹ̀mí fún ẹ̀sìn rẹ̀ gbogbo gbìyànjú ẹ̀yin àfẹ́sìn tiwa kí ni ń dálé lórí èmi kan fúnra lára mi náà bíra mi ò pé ìgbìyànjú mi nínú ẹ̀sìn mi kí ni ń dálé lórí ìjẹ́ láti ròyìn ara mi fáyé kí a lè rí bá àfáà ní mi ká lè máa fún mi lówó ni àbí láti ṣiṣẹ́ fún ẹ̀sìn kẹ́mi tí ò mọ Ọlọ́run lè mọ Ọlọ́run kẹ́mi tó mọ Ọlọ́run lọ́sà kúrò lábẹ́ òrùlé Ọlọ́run lábẹ́ ìjọkẹ́ ṣoṣo Ọlọ́run lọ́mọ pé nǹkan mí lọ́lọ́run ni ló jẹ́ kí n kọ àkọlé ọ̀rọ̀ tí mo ń sọ yìí ní Àgbàlá Gabriel ó mà ní kà sí púpọ̀ lábúrú bí wọ́n ṣe kú tó yìí bí wọ́n ṣe yẹpẹrẹ rẹ̀ tó yìí ó sì tún rójú ráàyè láti tún wá ẹnìkan lọ sínú igbó wọ́n wá ń ṣẹ̀ṣẹ̀ ń gbé fún fẹ́ǹsì
nítorí kó fẹ́ jèrè ẹ̀mí kan ṣoṣo ojoojúmọ́ lòun ṣe yẹ o ẹ̀yin àfa àtẹ̀sí tiwa ntẹ́ ìjòkó tì ní èmi mo ju ẹ̀wọ́kọ́ lójú mi èmi mo ju ẹ̀wọ́kọ́ lójú mi ló jẹ́ kí n kọ àkọlé kejì ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bíi pé àfa wa Sheikh Kamil ẹ dákun títí bẹ lára yín táyé fẹ́ jèrè táyé fẹ́ jẹ láǹfààní pọ̀ tẹ́lá àwọn ọmọ ṣíhà pàápàá jùlọ yìí oníláwà ní tó jẹ́ tọ́lá ẹ dákun ẹ̀fọ́ ọmọkùnrin yẹn lẹ̀ dìbẹ́tì kan bẹ́ẹ̀ tá a fẹ́ ṣe ẹ fi dìbẹ́tì lẹ̀ ẹ kojú sí iṣẹ́ Ọlọ́run ọba yín tí wọ́n bá ti tún parọ́ mọ́ Ọlọ́run ní aparọ́ mọ́ni Ànábì Muhammad ní aparọ́ mọ́ni Islam ní aparọ́ mọ́ni àwa mùsùlùmí ni wọ́n parọ́ mọ́ni àwọn sàhábà ni wọ́n parọ́ mọ́ni ẹ já irọ́ wọn àwa ní okùn yín lọ́wọ́ ẹ fi mímọ̀ já irọ́ wọn sẹ́rí kẹ́ ẹ sọ̀rọ̀ láàárọ̀ ká fèsì lọ́sàn-án kí ẹ̀yin ó sọ̀rọ̀ lálẹ́ káwọn náà fèsì ìjọ kejì yẹn ẹ dákun ẹ pààtì àwọn èèyàn nílò àlàyé ẹ̀sìn tó kọjá wọ́n ran wọn táwọn tọ́jú hàn ṣe yẹn o mo wo fídíò ọmọkùnrin tí jẹ́ tó kó ohun gbàhánù yìí tí jẹ́ ìmọ̀ bú mi gan kí lórúkọ ẹ̀ ẹmọ́ Fàlùtì mo wo fídíò rẹ̀ lánàá ni ló jẹ́ kí n fi ọ̀rọ̀ Sheikh Kamil ṣe àkọlé ọ̀rọ̀ tí mo sọ yìí mo bá rí kíní ẹmọ́ Fàlùtì yẹn wọ́n ṣe fídíò ọmọkẹ́ tó mi lárúbáwá tó sọ yẹn ó rí sọ ọmọ kankan jákun kí ni ọmọ kankan bò ìwọ tó mọ nǹkan ọ aṣọ tó mọ èyí tí wọ́n mọ̀ yẹn kà á síta yára yóò jàǹfààní ẹ̀ nígbà tó lẹ́nìkan mọ̀ yẹn bí mo sọ̀rọ̀ níbi ẹ̀mà bí ẹni tí wéèrè fọwọ́ kàn jákujàku bẹ́ẹ̀ ni mo sọ̀rọ̀ ó wà nínú tí ìjẹ́ kébi ó yà sọ̀rọ̀ ẹ̀ à ń sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run à ń sọ̀rọ̀ tawhid ìmọ̀lọ́run lọ́kan báwo làwọn èèyàn ṣe ń si eré sá mùsùlùmí àti mùsùlùmí ni wọ́n jọ ní èdè àìyedè tí wọ́n bá ṣe tán tí wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n máa bú wọn ò mọ yàtọ̀ ẹ̀sìn àti mùsùlùmí wọn ò mọ yàtọ̀ mùsùlùmí àtẹ̀sìn wọn ò mọ̀ pé ẹ̀sìn odidi kọ́ọ̀dì kan ni odidi ilé kan ní ẹjẹ fi wé ilé odidi ilé kan àbíká tó pé ìlú kan ni àwa tá à ń gbé nú ẹ̀ ní mùsùlùmí bí mùsùlùmí bá wá sí nǹkan kan tó dùnyàn ẹ̀sìn tí ń sìn ni wọ́n wá kọjú ìjà sí wọ́n gbà pé inú ẹ̀sìn yẹn ló ti kọ́ àìdá tó ṣe yẹn ẹ wo iye èèyàn tó wá wà lábẹ́ ọ̀rọ̀ yẹn mùsùlùmí bẹ́ẹ̀ tó pọ̀ kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ tó pọ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ ìsìláàmù yẹn kò yé wọn ni wọ́n fi ń sọ̀sọ̀kúsọ pa ẹ̀ èyíkéyìí ọjọ́ tí wọ́n bá pàdé ẹni tó má láyé ẹ̀sìn ṣe tó bá ṣàlàyé rẹ̀ fún wọn wọn ó dákẹ́ bí wọn ò bá lè ṣe ìsìláàmù kò sì ní í bu mọ́ yóò yẹ wọn pé a jẹ́ wípé ìsìláàmù kọ́ ló kọ́ wọn ní ìwà burúkú tí wọ́n ń wù níbi tí ìyẹn ti wá wà làwọn àfọwọ́ akọjú síra wọn dẹ́mọ̀ wá jẹ pẹ́rẹ́ ara yín dẹ́mọ̀ fẹ́ra yín sẹ̀sìn kò wá ní sí wàhálà sí míì mọ́ àfi kẹ́ jẹ pẹ́rẹ́ àwọn sàhábà kẹ́ ẹ sọ̀sọ́kúsọ nípa Abubakar kẹ́ ẹ sọ̀sọ́kúsọ nípa Umar kẹ́ ẹ sọ̀sọ́kúsọ nípa Usman kẹ́ ẹ parọ́ mọ́ Ali ìní ò wá kàn ìdí tí ọ̀rọ̀ Sheikh Kamil tó fi hàn nínú àkọlé ọ̀rọ̀ mi nìyẹn Sheikh Kamil ẹ má jẹ́ káwọn wọ̀nyí ó sọ yín dáadáa ìdí kan sí ẹ jọ̀ọ́ àwa tá a jẹ́ ti yín là ń bẹ̀ yín àwọn olólùfẹ́ yín tá à ń gbọ́ yín ẹ dákun ẹ bọ́ sínú ọ̀rọ̀ míì ó yẹ lẹ́yẹ ẹ bọ́ sínú ọ̀rọ̀ míì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ mú nǹkan míì tí ó ṣe àlùmọ̀ láǹfààní